màmá olóríire ló ń sọ ọjọ́ ìbí kílẹ̀ wí. Àjà ọlọ́run kẹ́mi ọlọ́run ti kẹ́ ọ ogún ọdún o wàá ṣe púpọ̀ ọdún. àpáta dé àpáta para ewì dé bàbá rẹ ní ire tó ń ṣoríire kíkí là ń kó lóríire pópó oríire. Àjà ọlọ́run kẹ́mi ogún oríire ìròyìn rẹ̀ dọ́dọ̀ mi kó nínú rẹ̀ dé ènìyàn nìwọ jẹ́ ẹlẹ́yinjú àánú tí kì í béèrè pé bòńtẹ́nìkan ṣe jẹ́ bó ti ń kó nílé mọ́ra ló ń kàlejò mọ́ra tó wá mọ̀ pé oríire ni kọjọ́ ìbí ènìyàn ó bá láyé ọ̀pọ̀ náà jọ bí yín sílé ayé tí wọn ò sí ilé ayé mọ́ ìwọ gbélé ayé soríire o tún ṣàbíyamọ́ gbogbo ọmọ rẹ náà tún yàtọ̀ yanjú ìyá musa ilélùbọ́ gbogbo my 12 ìwọ tún ni mama kudus ìwọ náà ni mama taofik ìyàwó ọmọ rẹ àbíkẹ́ onírẹsì aya bello ló ní kí wọ́n máa dá kékelúke òun ló ní kí wọ́n máa kí ọkìyọ̀ kí ìkì ọ̀dẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ Òṣogbo òròkì ìwọ lọmọ onílò òbí Òṣogbo ìlú àró tó rántí pé ìṣúrú là ń jẹsùn lóṣogbo àkàrà rúgudu là ń jẹsùn níjẹ̀ṣà bí n bá dé Òṣogbo òròkì tí n bá wá kí yín tarúgbó tómi dán àjọsùn lè mọ̀ lóṣogbo ni Òṣogbo ìlú àró ìwọ lọmọ aró dẹ́dẹ́ bí òkun ọmọ kan dúdú bí ọ̀sà àrè ò gbọ́dọ̀ pẹ́ta ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ torí bárè bá pẹ́ta wọn àgbà ẹ dákun bí bá pẹ́ta ńlẹ̀ yín ẹ mọ̀ gbà lọ́wọ́ ọ̀mí ọmọ aládé solú ọmọ ẹ̀yà tí ń ṣekú pẹ́mú ọmọ akèrèjọ sókun ẹ̀mú dẹ̀rẹ̀ okú ọdún okú yèdú o nípèlé nípèlé laṣọ ayán nípèlé nípèlé laṣọ àlùbọ́sà nípèlé nípèlé lórí ire rẹ̀ á máa jẹ́ àtiwá àtọmọ ọmọ lágbára lọ́wọ́ ọlọ́run onírúkọ ọmọ onírúkọ ọmọ onírúkọ aya ọmọ ìwọ fúnra lára rẹ ó máa pẹ́ láyé òní bá ìsàn lògbà ẹni tó bá ní kó lọ kó mọ̀ dé ó ń tàn lò ní dé bá èèyàn tó bá ní kó mọ̀ ṣe tiẹ̀ ẹ̀yà kàlà ni ó máa sì kú wọn. Happy birthday to you ma and we all wish you long life and prosperity.